ìwòyí o ẹ̀yin èèyàn wa, èyí ni ìròyìn Yorùbá láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Ṣẹ́gun Prime lóníròyìn yín. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ní ilẹ̀ Amẹ́ríkà látàrí wípé àwọn ọmọ ẹgbẹ́ elérin tí a mọ̀ sí Republicans wọ́n ti figagbága lẹ́lẹ́ẹ̀kejì láti yan ẹni tí ó ṣe aṣojú wọn fún ipò ààrẹ ní ètò ìdìbò ọdún tó ń bọ̀. Lọ́wọ́lọ́wọ́ ẹni tó ń gbégbá orókè nínú ẹgbẹ́ òun ni ọkùnrin olówó tí gbogbo ayé mọ̀ sí Donald Trump. Ẹni tí ó bá mọ Donald Trump ẹ mọ̀ pé ó jẹ́ asọ̀rọ̀sọbótò, ẹni dùn rò fọ́, ẹni tó lè sọ̀rọ̀ kí gbogbo lékún. Ẹni tó wà ní ipò kejì ẹ̀wẹ̀ òun ni ògbóǹtarìgì dókítà tí a mọ̀ sí Abeni Kasum tí gbogbo ayé ń pè ní Ben Carson. Èyí tó wá yà wá lẹ́nu jù ni pé ní alẹ́ ọjọ́ tí wọ́n figagbága yìí, kàkà kí ó jẹ́ kí dókítà Kasum kó sọ̀rọ̀ sókè, ìṣe ni bàbá ń tìkọ̀, ìṣe ni bàbá ń yìn, àfi bíi pé bàbá ti lògùn oorun. Ǹjẹ́ ẹ rò wípé pẹ̀lú bí bàbá ṣe ní ọjọ́ tá à ń wí yìí, ṣé ó sì lè jẹ ààrẹ orílẹ̀-èdè yìí bí? Ẹ̀yin èèyàn wa nílé, ẹ já máa bọ́rọ̀ òṣèlú yìí lọ nítorí wípé a ò mọ ibi tí ó yọrí sí, a ò mẹ́ni tí ó gbégbá orókè nínú ẹgbẹ́ ọ̀hún. Ní ọ̀sẹ̀ tó kọjá ní ìlú Texas láti rí ọmọdékùnrin kan, Ahmed Mohammed, tó ṣe aago sínú àpamọ́wọ́ lọ sílé ẹ̀kọ́ rẹ̀. Ní kété tí olùkọ́ rẹ̀ rí aago inú àpamọ́wọ́ yìí, ìṣe ló pe àwọn ọlọ́pàá tó sì fi ọlọ́pàá gbé Ahmed Mohammed. Wọ́n sì ti ọmọdékùnrin yìí, wọ́n tì mẹ́wọ̀n látàrí wípé aago tó ṣe lọ sílé ẹjọ́ yìí wọ́n ní ó jọ àdó olóró tí àwọn aṣeniníjàmbá máa ń lò káàkiri. Eléyìí ló wá fa rúkèrúdò káàkiri gbogbo orílẹ̀-èdè Amẹ́ríkà o. Àwọn kan sọ wípé nítorí pé ọmọdékùnrin yìí jẹ́ mùsùlùmí òdodo ni wọ́n ṣe fi ọlọ́pàá gbé, ni wọ́n ṣe fura sí wípé nǹkan tí ọmọ yìí ṣe ó jẹ́ àdó olóró. Ṣùgbọ́n lẹ́yìn tí gbogbo eléyìí ṣẹlẹ̀, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ti fi ìwé pé Ahmed Mohammed o ipò kó wá sí ilé funfun látàrí wípé nǹkan tó ọmọ òun ṣe kò sí nǹkan tó burú ń bẹ̀. Ayẹyẹ ọjọ́ ìbí olórí àwọn olófòófó àti gbékèyíde ní ilẹ̀ Nàìjíríà, arábìnrin Linda Ìkíní, arábìnrin Linda Ìkejì, ó ṣe ọjọ́ ìbí rẹ̀ lénìí o. Bákan náà ni ògbóǹtarìgì akọrinta ní ilẹ̀ Nàìjíríà, arákùnrin Two-Face Idibia, òun ṣe ọjọ́ ìbí tirẹ̀ lánàá. A kí gbogbo àwọn méjèèjì, wọ́n kú oríire, wọ́n kú ọjọ́ ìbí, ẹ̀mí wọn á gbó, wọ́n máa tọ́, a máa rí wọn bá lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn wa nílé, ìròyìn wa kò lè jù báyìí lọ lọ́jọ́ tòní o. Ẹ ṣé tí ẹ̀ ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di, bẹ́ẹ̀ sì ni ẹnu tí ẹ fi ń rẹ́rìn sí ìròyìn kàyéfì wa, ẹnu òun ò ní ká léyìn o. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣọkọ ìyàwó yín, ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ yín ṣe, bẹ́ẹ̀ sì ni ọmọ yín ò ní jọ lárìn lọ́ọ̀dù. Ẹ̀yin obìnrin lẹ́ẹ̀dẹ̀ ọkọ, ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣèyàwó fún àwọn ọkọ yín o. Ẹ̀yin náà lẹ́ẹ̀ sì ṣe ìyá fáwọn ọmọ yín, ọkọ yín ò ní déédéé di Caitlyn Jenner o. Ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ tí a mọ̀ sí side chick, àwọn àrísítò yín wọ́n máa sanwó déédéé, bẹ́ẹ̀ sì ni àwọn múgùn yín wọn kì yóò sá lọ o. Ṣẹ́gun Prime lóníròyìn yín, a máa rí yín lọ́jọ́ míì, ó dà o.